pẹ̀lú bí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ògùn tó tún jẹ́ aṣíwájú àwọn oníròyìn lórílẹ̀‐èdè yìí Àrẹ̀mọ Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà bó ṣe ń ṣayẹyẹ ọdún 85 years of age ẹ̀ tó sì ṣàfilọ́lẹ̀ ìwé ìtàn tó ní ṣe pẹ̀lú ìrírí ẹ̀ nínú òṣèlú. Níṣe ni bàbá náà má ti tú àwọn àṣírí nípa àwọn olórí orílẹ̀‐èdè tẹ́lẹ̀ ìyún olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́, ajagunfẹ̀yìntì Muhammadu Buhari, ọ̀mọ̀wé Goodluck Jonathan àti ajagunfẹ̀yìntì Abdulsalam lásìkò tí olóyè Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ lórí tẹlifíṣàn Channels pẹ̀lú agbẹnusọ igbákejì ààrẹ àná lórílẹ̀‐èdè yìí ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò yan Láolú Àkàndé ní Ọ̀ṣọ́bà má tú àṣírí fún Láolú Àkàndé pé bí Ọbásanjọ́ bó ṣe lọ fi bíi bílíọ̀nù $12 tí yóò lé ní tírílíọ̀nù 12 náírà owó náírà àsìkò yìí ó ní bó Ọbásanjọ́ ṣe lọ fi san gbèsè tí Nàìjíríà jẹ nínú owó Paris Club refund nígbà náà ó ní ló máa kó bá Nàìjíríà nítorí pé irú owó náà tó yẹ kó Ọbásanjọ́ kó fi ṣe iná Nàìjíríà ni ó ní bílíọ̀nù 12 náírà dọ́là nígbà náà olówó rẹpẹtẹ tó lè gbé bùkátà oríṣiríṣi ni tó sì ní dípò tó Ọbásanjọ́ lọ fi owó náà san gbèsè ó yẹ kó fi tún iná orílẹ̀-èdè ṣe ni. Nígbà tí wọ́n bi léèrè pé kí ló fẹ́ sọ nípa Buhari, Ọ̀ṣọ́bà ní Buhari ó jẹ́ ẹni tó máa ń tijú ó ní bẹ́ẹ̀ bá bomi sí lẹ́nu ibẹ̀ lẹ máa bá nítorí pé kì í lè sọ̀rọ̀ ó máa ń tijú ó ní kódà bí Buhari bá fún yàn níṣẹ́ kì í yẹ níbẹ̀ lọ́wọ́ wò máa fún yàn láǹfààní láti ṣiṣẹ́ bó bá ṣe wù ú ni tó sì ní eléyìí ló fẹ́ kó bá nítorí pé tó bá fáwọn èèyàn ṣẹ́ kì í yẹ ọwọ́ ẹ̀ wò. Nígbà tá bi léèrè pé excuse sir kí lẹ wá fẹ́ sọ nípa Jonathan, Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà tó ṣe gómìnà ìpínlẹ̀ Ògùn láàrin ọdún 1999 sọ́dún ọdún 2003 ó jẹ́ kó di mímọ̀ pé wọ́n bá ń wọ oníwà tútù àti oníwà rẹ̀lẹ̀ bí àdàbà ó ní ká má wá sí tòsí jìnnà o. Jonathan ní ó ní ọkùnrin náà ìwà tútù àti ìwà àdàbà ìlú wa ni ṣùgbọ́n ó lẹ́ni tó nǹkan sáré sí jù ní gbogbo àwọn táwọn wí yìí ó ní òun ni ajagunfẹ̀yìntì Abdulsalam tó ṣe ìjọba ológun fún àsìkò péréte lẹ́yìn ikú MKO Abiola àti Sani Abacha ó ní èyí tó ń fi nǹkan sára sí ni pé òun ló jẹ́ kí democracy wà ní Nàìjíríà báyìí nítorí pé tí ò bá gbé ìjọba sílẹ̀ ni ó ní bóyá àbá sì wà lásìkò ìjọba ológun ó ní ìdí èyí ló ń fi máa ń yin Abdulsalam tó máa ń gbóríyìn fún tó sì jẹ́ pé òun kò lè gbàgbé ẹ̀ láé àti láé.